Aláròyé máa wí o. Wọ́n mà ti ní kí wọ́n kéde ìjọba pàjáwìrì nípínlẹ̀ Ọ̀ṣun látàrí wàhálà ìjọba ìbílẹ̀ tó ń fẹ̀jú lójoojúmọ́ bí iná ọyẹ́ nípínlẹ̀ Ọ̀ṣun báyìí. Àgbáríjọpọ̀ àwọn ẹgbẹ́ tó ń jà fẹ́tọ̀ọ́ ọmọnìyàn lórílẹ̀‐èdè yìí ti wá ké sí ìjọba àpapọ̀ láti yéé káwọ́ gbéra kí wọ́n tètè kéde ìjọba pàjáwìrì nípínlẹ̀ Ọ̀ṣun kí nǹkan ó tó yíwọ́. Bákan náà ni wọ́n ké sí àwọn ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà láti má ṣe wòran lórí àìbọ̀wọ̀ fún àṣẹ ilé-ẹjọ́ tó ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun kí wọ́n gbé ìgbésẹ̀ kíákíá gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe nípínlẹ̀ Rivers. Níbi ìpàdé oníròyìn kan tó wáyé nílùú Òṣogbo lópin ọ̀sẹ̀ yìí ni àwọn ẹgbẹ́ náà The Coalition Center for Justice Initiatives (CJI), Community Advocacy and Initiative for Local Government Development (ILGD) àti Center for Justice and Community Advocacy Nigeria (CJCAN) ti sọ wípé kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun ti fẹ́ di ibi tí oníkálukú yóò ti máa hùwà tó wù ú láì fi ti òfin orílẹ̀-èdè yìí ṣe. Agbẹnusọ fún ẹgbẹ́ ILGD Comrade Kọ́yìnsọ́lá Adébáyọ̀ sọ wípé níwọ̀n ìgbà tí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ti kùnà láti wá ojútùú sí ọ̀rọ̀ náà lọ́nà òfin àti lọ́nà òṣèlú, ìjọba àpapọ̀ ní láti dá sí i. Ó ní ohun tí ẹgbẹ́ àwọn dúró fún ní ìdájọ́ òdodo, ìbọ̀wọ̀ fún òfin ilẹ̀ wa àti ìdáàbòbò ẹ̀mí àwọn ará ìlú. Nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ni wọn kò sì jẹ́ kó rẹ́sẹ̀ walẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun báyìí. Gẹ́gẹ́ bí Adébáyọ̀ ṣe wí, wàhálà yìí kò ṣẹ̀yìn bí gómìnà Adémọ́lá Adélékè ṣe tàpá sí ìdájọ́ ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn àti ti ilé-ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀-èdè yìí nípa àwọn tó jẹ́ ojúlówó alága àti kánsẹ́lọ̀ tó yẹ kí wọ́n wà níjọba ìbílẹ̀ káàkiri nípínlẹ̀ Ọ̀ṣun. Ó ní dípò kí Adélékè ó fààyè gba àwọn alága ẹgbẹ́ APC ní kánsù, ṣe ni ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun bẹ̀rẹ̀ sí ní lọ́ ìdájọ́ lọ́rùn tí wọ́n sì ń parọ́ fún àwọn ará ìlú láti lè dá wàhálà sílẹ̀. Látàrí eléyìí, ó ní ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ti gbé ara wọn lé òfin lórí bẹ́ẹ̀ ọ̀rọ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ ìtàkórógan òṣèlú bí kò ṣe àìbọ̀wọ̀ fún òfin, èyí tí abala kìíní òfin orílẹ̀-èdè yìí ti sọ wípé òfò ọjọ́ kejì ọjà ní gbogbo ìgbésẹ̀ tó bá tako òfin. Ó ní gómìnà Adélékè kò ṣèjọba níbàámu pẹ̀lú òfin orílẹ̀-èdè yìí mọ́. Bí wọ́n sì ṣe ń ṣe àwọn ará ìlú darí wà lára nǹkan tó fa àìsí ètò ààbò tó péye àti àìgbọ́ràn lára èyí tó fa ikú àìtọ́jọ́ fún alága ìjọba ìbílẹ̀ Ìrèwọlé Ọ̀nàrẹ́bù Rẹ̀mí Abbas pẹ̀lú níní alákòóso méjì ní kánsù. Àwọn ẹgbẹ́ náà sọ wípé abala 305 òfin orílẹ̀-èdè yìí fààyè gba ààrẹ láti kéde ìjọba pàjáwìrì láti lè dá àlàáfíà padà síbikíbi tí wọ́n bá ti ń hùwà tó tako òfin, nípasẹ̀ èyí tí ó lè má sí ààbò tó péye fáwọn ará ìlú. Florence Babasola ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.